kú dédé àsìkò yìí ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn ìròyìn tó jáde látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ ajé Monday ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2024. Àdúràmọ́mi Balógun ló kọ mi. Okonjo-Iweala ti dìde sí ọ̀rọ̀ ajé àti ìdojúkọ àìsí ètò ààbò lórílẹ̀‐èdè yìí o. Lábẹ́ rẹ̀ àwọn olóṣèlú kan ló wà nídìí àìsí ààbò, àwọn ni wọ́n ń ṣe agbátẹrù ẹ̀ torí ìdí kó dàrú làwọn ti ń jẹ. Ìṣàkóso ẹlẹ́kùnjẹkùn la nílò láti mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí. Àwọn kan tó kóra wọn jọ láti máa jí epo rọ̀bì orílẹ̀-èdè gbé ni wọ́n ń ṣe àkóbá fún ètò ìnáwó àti ọrọ̀ ajé wa. Ẹ má fi báńkì àgbà bójú ṣiṣẹ́ láabi. Ṣíṣe owó náírà jáde lọ́pọ̀ yanturu ju bó ṣe yẹ lọ lè fa ọ̀wọ́n gógó nǹkan jákèjádò orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀ sókè o lórí ẹ̀sùn tí wọ́n fi ń kan ìṣàkóso rẹ̀. Lábẹ́ rẹ̀ ó ní ìṣàkóso òun yóò tẹ̀síwájú láti máa gbé òfin ró tóun ò sì ní kọ etí dídì sí àwọn ohun tó ń ti ibi ìlànà ìbọ̀wọ̀ fún òfin jáde. Àtíkù ti sọ̀rọ̀ ó ní bí ìjọba àpapọ̀ ṣe sáré buwọ́lu kí ilé epo Oando ra ilé epo Ajip àti ilé epo Eni lọ́wọ́ kan mọ̀kàrúrú nínú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yóò buwọ́lu bílíọ̀nù 3 náírà fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó fi mọ́ ìlú Àbújá láti kojú ìṣòro omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù. Àjọ SERAP ti ké sí àwọn gómìnà 36 lórílẹ̀-èdè yìí pẹ̀lú Wike láti bọ́ síta gbangba kí wọ́n sọ̀rọ̀ nípa àwọn owó tí ìkọ̀ọ̀kan wọn yá láti orílẹ̀-èdè China. Lábẹ́ rẹ̀ ó ní tá a bá wò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ gbèsè tó jáde ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023, ìpínlẹ̀ Ògùn jẹ gbèsè bílíọ̀nù lọ́nà 190 náírà ó lé pẹ́sẹ́pẹ́sẹ́, nígbà tí àkọsílẹ̀ gbèsè gbogbo ìpínlẹ̀ pẹ̀lú ìlú Àbújá lápapọ̀ jẹ́ tírílíọ̀nù 9 náírà ó lé 17. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà lábẹ́lé ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wọn lónìí. Dangote, Elumelu àti Ọ̀tẹ́dọ́lá ni yóò ṣàkóso àgbékalẹ̀ ètò ìjọba àpapọ̀ láti fi òpin sí àìsàn ibà, ìyẹn Nigeria End Malaria Council. Ìròyìn amúlùdùn. Bobrisky sọ̀rọ̀ ó ní òun lọ fún ìsinmi lọ́gbà àtúnṣe Kirikiri ni o. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea tún ti fi pàṣán ìyànà ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolverhampton láti tẹ̀síwájú nínú eré ìje wọn fún ife ẹ̀yẹ ìdíje English Premier League. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi ọmọ Balógun ló kọ mi.